قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما أود نبي الله محمدا رجائي يوم البعث صحبة أحمد وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في وداد محمد جلوسي قيامي أو منامي بليلتي على هود طوى كلها لمحمد كلامي وشاني حركتي ثم الأبرقي سروري ووزني في اشتراك محمد لدى الله هذا العبد مختار خلقه شهدنا وكلنا طاعة لمحمد على من أصاب مختاره خاب مقصدا أصابنا ختمه محمد سما فوق كل سماء قلبي وتندى ربه بالعين عين محمد فقال لهم أهلا ومرحبا بيهودي ويبي فاصطفى يا محمد لدى الله هذا العبد مختار خلقه شهدنا وكلنا طاعة لمحمد سبيلا صلي على خير الأنام محمد وحذر يديك بأن تكون بخيلا صلاة ملائكة السماء على النبي والرب صلى واصطفى خليلا والرب صلى واصطفى خليلا صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا عدناني تلقى ما شطفا يا صفوة وحماني سبب كدلام جواني هذا الغلام طيب اليردان صلى عليك الله يا عدنان يا مصطفى
الرحمن صلى عليك الله يا عدنان يا مصطفى يا صفوة الرحمن يا ربي مصطفى العدناني فاغفر ذنوبي ثم اصلح شاني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن اللهم صل على روحي على روح سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح صل وسلم على جسده في الأجساد صلي ẹjọ ìyàfa ìwọ tó wà ń bẹ̀ yẹn jẹ́ ló ká ẹ kò sẹ́ni tí ò ní pèdè ẹnìkan ló pèdè lónìí fi tí ẹ tọrọ ẹtùbá bí tí ò bá máa ti ń ṣe kò wáyé wá sórí rẹ ni kò sí ọmọdé ń kó báyìí ọ̀wá ronú tiẹ̀ ti dórí mẹ́fà báwo la ṣe rí kó. ìrònú a máa gbé mi púpọ̀ ebi ló ń ṣe wọ́n tó ń ṣe bíi jàgídíjàgan kí ló fẹ́ gbà bí hàn lónìí ibi tí a ti ń kó ọmọ bíi màláìkà báyìí ìyàwó ẹlòmíì tá a bá ń dábí sí 50 kò lè kó kọ́tà rẹ̀ pé tó bá dájọ́ ìyàwó èyí máa tọrọ orí mi oore ni má jẹ́ ọmọ wèrè lónìí tọba níwà kan tẹ símọ ọlá tí ń ti ọ káàkiri wọn tún dáràn lè sàláàtì ẹni tí a pè lẹ́jọ́ pé òjàní tó tún gba adájọ́ létí ẹ̀wọ̀n dẹ́wọ̀n kan ibi tí wọ́n ti tu ọ́lẹ̀ lọ wá ibà fi kún tó ń bá ká. lil khairi ahlu la tazalu. èmi bẹ́kẹ̀ yẹn máa ṣe bí hàn ọlọ́mọdé wọn yẹn mo rí bú tèmi wọ́n ń kọ́fà wa wọn oníjà bẹ́ẹ̀ o kẹsẹ̀tì gbogbo ayé ní ọmọ wò tí wọ́n kí wọ́n rí ọmọ ìdọ́ọ̀tí ń sádìgbà ní rubí ọ̀sẹ̀ dáadáa. lil khairi ahlu la tazalu. àbí gbogbo ilẹ̀ wo sẹ́wùlì kọ́ọ̀dìrí tí wọ́n ń kọ́ ní ike mọ́sálásí ojú gbogbo èèyàn lọ sí i kọ́dà wọ́n tún kun ẹlòmíì lẹ́lẹ́lẹ́ wọn kò rà ó tún tà ní ìgbà tí òun wáyé wá sórí ire ilé ọ̀fẹ́ mẹ́dínwó ilé ọ̀fẹ́ ó tún àtà. èmi mẹ́kẹ́ yẹn má gbọ́ ọ̀fi gbogbo ara gbọ́ bọ̀ ló ń ṣe hàn bí hàn o. lil khairi ahlu dákẹ́ nìyí kọ́. la tazalu. láti ṣe lójú àgbo yìí ṣébi kẹlẹ́ náà lọ sùn lálẹ́ ìsá ẹlòmíì ò ronú ojú àgbo ní ti ń ṣe fáàrí tó bá dalẹ̀ ọ̀ìdẹ̀ ni ó sùn. wọn ò tí ì pín yàrá kan tó lẹ́ni tí ó kú tí yàrá òfin kan kò tí ì kú nílé wọn. lil khairi ahlu la tazalu. wujuhum tad'u ilayhi. ẹni bá yóò bá ẹni ò ní sọ́fò. مولانا 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 مولانا
يمينا ثم شمالا ثم ما شمالا مثل شيء الفاسات نعم الخليفة الفاسلات الفاسلات يا شيخنا الفاسلات يا شيخنا نعم الخليفة الفاسلات نعم الخليفة الفاسلات إذا سمعتم ذكره في مجلس قوموا على أقدامكم إجلالا أنا ما كلام الفاسلات يا شيخنا الفاسلات يا شيخنا الفاسلات الفصلات عند الفصلات عند الفصلات عند الفصلات الفصلات باوساب الفصلات باوساب الفصلات باوساب الفصلات باوساب الفصلات لم يمت الفصلات باوساب الفصلات باوساب الفصلات باوساب ẹgbẹ́ mẹ́mbà àwọn tí a bá ti dé Ìbàdàn hòtẹ́ẹ̀lì wọn ni ẹ̀rọ máa sùn lọ́fẹ̀ẹ́ hòtẹ́ẹ̀lì wọn ni ẹ̀rọ máa sùn àwọn alábí ọlọ́fà ọmọ inú ilé ni ẹgbẹ́ mẹ́mbà àwọn akẹ́kọ̀ọ́ máa sùn hòtẹ́ẹ̀lì wọn lọ́fẹ̀ẹ́ ẹgbẹ́ lórí ẹjọ́ ẹjẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ń gbé mi ní fún ọ̀rọ̀ ń ta mí ní ìpánikù. Àlùbáàrù sí jẹ̀mọ́ nígbà míì ẹ̀dákẹ́ èèyàn máa kájú kí Ọlọ́run nígbà míì ìgbà míì kí àwọn tó bá kí tó níráyè kí Ọlọ́run àwọn kan bẹ láyé ṣé ìmọ̀tàpà abàjádà àlùfọ́làkì yẹ̀pẹ̀dá wa ń tẹ̀ mọ́lẹ̀ àti ọmọ tí ń sọnù. mo kí bàbá wa ẹ́míà ṣéèkù ọkùnrin méjì ṣéèkù ọkùnrin tó kiri dáadáa. والله يعصمك من الناس آمين لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله سلام قولا من رب رحيم فإن إلهي بلدة ذات بهجة إليها العلا والعلم والفضل ينسب bàbá àlọ́ kébàlì kìámà ọ̀gá rẹ̀ nù àwọn ò fẹ́ gbọ́n tó fẹ́ not how far but how well. mo ti gbọ́ kí n tó dáyé ká fẹ́ lò kí lọ jẹ́ láyé la fẹ́ lò. tòlẹ́ lèmi kan dàgbà kó lè máa múlé náà ni ẹni tí òrùlé ń bọ̀. ìsọkúsọ ọlọ́lọ́mí dàgbà tó bá dàgbà tá a bá fi dàgbà á máa ránṣẹ́ tí èkú ni. wọ́n bí àgbà ni yẹn ìdá kí ni jọjọ́ orí kàlẹ́ndà lásán wọ́n tó lọ dá sí torí sẹ́ńsọ̀ wọ́n ní ẹ̀ka bọ̀dánù wà lágbàdá òsì ní jẹ́ pà láyé tí èkú
ẹ̀jùkọ̀jù bàbá. إلهي مقر العلم أهل الولاية ومنهل فقه كم فتى منه يشرب. ẹ bá ṣàṣeyàn tí ò bá ràn ẹ ṣàṣeyàn ní kò lọ sẹ̀ lọ́rin. bẹ́ẹ̀ni wọ́n mú ìyàwó orí mú ẹni kò lọ kọlù lọ́rin onídìí bá jà mọ́ nǹkan sì máa ṣe níìsín. mo kí bàbá wa Sàláàtì mo kí bàbá Sàláàtì mo kí Màdìmọ̀ mo kí bàbá Alágbàjì mo kí Ìmọ̀ Tápà mo kí Karam Salihin Dr. Sàláàtì Dr. Sàláàtì mo wá kí wà mí sún mi bàbá. إلهي مقر العلم aláàánú àgbáyé. أرض الولاية. mo kí Sheikh wa Ọ̀tẹ́ mo kí Amirul Jaysh Kululu gbogbo ẹ̀dá tó bá lẹ́yìn nínú ibi gbégbà iye ogun tí bàbá yín dàná yín ní òrùlé tí ó gbé lọ. bàbá wọn láàgùn láyè níbi kéèyàn lè sori rẹ̀ mo kí Àgbàjì Labib bí ṣe mo ti ní bẹ́ẹ̀ bí ìwúlẹ̀ ara ńlá àbí ìgbà ni mo kú sọ fún mi bàbá yín fẹ́ lọ sí ìlú Èkó wọ́n ń sáré fún mi ní airport mo rí pé á kí mi kalẹ̀ kí n tó dẹ́nà rókè orí ìjọba. وما لي فاخر ما ìjọba jẹ́lẹ̀ bí ليست له أولية. ẹ kí ló kọ kẹta wọn bàbá kò kú mọ́ ní kú mọ́ bó lọ wí. تؤد إلى عد القديم. ẹ tẹ́ ń wò wọn máa tì mí ní bàbá wọn àlùfáà kí tó jiná ni ní owó díẹ̀ dẹ́ bàbá wọn ní yàrá kan ìwọ tó bá wọn bẹ tí o tún bàjẹ́ mọ́. kì í ṣe olówó tẹ́ wo bá wọn máa fà gidi ni o torí nu lé torí ta ni o ó wà bẹ bám bàbá tó bí ẹ jòkó. وما لي فاخر ما ليست له أولية. ṣé ẹni tí òun máa rí bẹ́ẹ̀ báwọn máa fà bí ẹ ṣe yàn án tó bí ajẹ lánàá wọn yà wọn náà jẹ lónìí gbogbo máa fà kún bílíọ̀nù ara ṣáàník kí n bẹ̀rẹ̀ wá sí díẹ̀ ẹ̀yà gbọ́ngà kí ọba àbámọ́ àgbà mo ti kí àbí mo kí lẹ́yìn àjí àgbà mo kí àwọn ṣe ádà mo kí àwọn zùmùrà mo kí àwọn tí òkè lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ẹ̀sì tó kẹ́ mọ́ pìẹ́ láàfà bá a bá ń jà lókù bá a bá kọlu ní nǹkan sí ọ sọ́kọlù sóró ọkọlù mẹ́másà gbogbo àfa ńlá lẹ́nu wọn ò sí àwọn tó náà fi hàn ní àwọn olóòlùmọ̀ yẹn tó wà ní yàrá tẹ̀lé lọ́rọ̀ wọn sẹ́nìtà gbogbo àbátà ń pa ẹ̀wò yìí yàrá kan ló sọ ọ́ níbẹ̀ ti dà ìwọ ọmọ ọlọ́mọ jíṣẹ́ wa àmọ́ mo jíṣọ́ ní yàrá ọ ti fi kíní kan rẹ̀. فاخر ما ليست له أولية. ẹ̀dọ́kẹ́ mọ́ dáwọ́ alẹ́ mọ́ wàhálà tẹ̀ ń dálẹ̀ ti tó mùsùlùmí sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ kí ni má di ajá ń gbó ni má ba ajá jẹ mú kí àfáwà níjẹ̀bú òde dọ́kùn mi nú àwẹ̀ tí ń ráyè wá mo ti kọ́ ọ́ lé àdáyé ló lé tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run. تؤد إلى عد القديم ولا ذكر. ẹ bá yóò bá níbi òní sọ̀fọ̀ bó o lọ wí. وما فخر ما ليست له أولية. jẹ́rọ méjà tascom mo kì í تؤد إلى àwọn ìfọ́ní. عد القديم ولا ذكر. kí wọ́n á fìtì tó gba àsìkò ní. ìmọ̀ ṣe wá sí ìrọ̀lẹ́ ọjọ́ yẹmi khamis báyìí torí ṣe wá sí alẹ́ nílé wá sí alẹ́ tí mo bẹ̀rẹ̀ 1986 to be precise kò sì jádò ní family house wa lè má mú òdi lọ́wọ́. لأمرك ما الإنسان إلا ابن يومه. ẹ jọ̀ọ́ bàbá Sàláàtì ojú bàtà yín òkè tó sọ̀rọ̀
Mọ́mọ́dínú ẹ̀ kó ṣé ewu ni ó nǹkan nu tí n bá wà ní palace ọlọ́fà tí n bá pè mí tí n bá dáhùn n wá máa kọrin kan fún mi ṣé mo kọ́ fún Albarisi mo kọ́ fún yín níjó ni elu ọ̀wá ni imam ìwọ náà jù wọ́n lọ ìwọ náà jù wọ́n lọ bàbá rẹ kì í ṣẹgbẹ́ bàbá wọn ìwọ náà jù wọ́n lọ gbogbo tó tóbi lánàá níwọ̀n bí tó tóbi lónìí tí wọn bá ti dalẹ̀ ẹ mọ̀ lè ti pààrọ̀ ìlẹ́nu pa wọ́n ti parí wa kí wọ́n tó lọ bí tí bàbá rẹ bá máa tòsí ni kọ́ lọ tòsí jẹ́ sáré gba wájú wọn ọkàn tó lọ kájú bẹ́ẹ̀ ni ó bí ọ ni. لأمرك ما الإنسان إلا ابن يومه àti yàn bá níbi ìṣìnà alẹ́. يا ما تجلى ẹ̀yọ́ sọ́dá tí mo kí yọ. يومه يا ابن أمسه ẹ̀yin tẹ́ ẹ̀ dalẹ̀ tọ́lọ̀ wá sẹ́kù kẹ́lẹ́ bá máa jẹun tó dáa gbogbo àti ẹ̀jọ̀ jẹ́gbẹ́ náà ti sá mórí gbá ẹ̀ mú wá ẹni tí sẹ́yàwó àfà tọkọ rẹ̀ lọ rèwerèwe tí ó ti máa gbádùn báyìí wọ́n ti fẹ̀yìn ẹ̀ gbọ́ àgànná tán yányán náà tí wọ́n yanjú sẹ́ wọn kalẹ̀ ìwọ kúrò tó bá sàfà àkọwé tó jìyàwó rẹ̀ ó rì. وما لي فخر بالعظم الرميم وإنما فخر الذي يبغي فخر بنفسه أدام الله حياته بقية الصالحين خير خلف لخير السلف مكي سر الأجداد مكي ومتكوا كنتو دبي مكي يا àgbàlagbà tẹ́ múlẹ̀ lọ ó yẹ kí wọ́n máa dá ìsìn lọ́tọ̀ nínú ilé yìí mo sọ fún àbúrò mi tí ń travel ká pé àbó nǹkan ṣe yìí ẹ ní tọ́jú ta ní bẹ́ẹ̀ náà bá kú lé ta ní wọ́n bá lé bàbá wa ó yẹ lọ mú nǹkan wá akí púpọ̀ ẹkú gbàm tó lé mú ẹ tí ò sí ní ìdílé kò lè máa tó wà ń bẹ̀ àwa ni ẹ wá bí tọ́n sáré kọ́ ètè di khalifa ó dìde ó pa á tó ọ̀bá rẹ tó lè bọ́ gbé nǹkan sí ọ́ àwọn tó bá wà bá rẹ ò tí ì kú tẹ̀ wọ́n tún lé wọn náà ká. وخير الناس ذو حسب قدير mo ní mo kí ilé kò ní jẹ́ òní. أقام لنفسه حسبا جديدا bàbá rí ilé ẹkún dayọ̀. أقام لنفسه حسبا جديدا ǹjẹ́ tó yí wọ́n báyìí ó dàbí kan lọ gbé ọjọ́ lò àṣẹlẹsẹ méjì ò máa sáré tẹ̀lé ọ̀ká ni àjẹntẹlẹsẹ méjì ò lè jẹ ẹni tí a ní olórin tí wọ́n ti ń dáná bọ̀ lọ́rùn tí sì ń tàn. mo kí i. وخير الناس ذو حسب قديم ẹsẹ̀ àrẹ́sà ẹsẹ̀ àlùbáríkà. أقام لنفسه حسبا جديدا ìyá lẹ jòkó lẹ́sẹ̀ wọn ẹ̀dá kun tó lọ. كم من أخ لك ṣéèkì wa Al-Hariri olólùfẹ́ wa. bẹ́ẹ̀ni tí o bá fẹ́ fẹ́ nu kún mẹ́rin tí kò bóde tí fáyà rẹ̀ dànù náà ẹ̀ náà sì pẹ́. كم من أخ لك Al-Barisi kí lè pè á fún kẹ. لم يهده أبوك ẹ̀dọ́kẹ́ farabalẹ̀ mo kí àwọn ọmọ ìyá Al-Barisi mo kì í fa àìmọye ọmọ ìyá tó lè pa kú rẹ kú لم يهده أبوك bàbá rẹ sì kó bí. ẹ̀dọ́kẹ́ farabalẹ̀ tani jẹ́ ọmọ ìyá ẹ̀dọ́kẹ́ fún mi lára balẹ̀ mo fọlọ́ ń bẹ̀ yín àìmọye ẹni tí wọn ò jọ bí yóò sì máa sáré kọ́mọ̀tẹ̀ jama mọ̀lẹ́bí tóbi amẹnitá máa gbà fún àwa sí jìnnà ni tí o bá sí nù ọ̀nà lọ lùmí tó ti gbà fún ọ máa ṣe mọ̀lẹ́bí máa ṣe ta náà dọ́tí kan bá dàrúgbò kan lọ́ọ́ sàlọ. وأخي أبوه أبوك قد يجفوك ẹjọ́ ìta àmọ́láwa yìí àìmọye ẹni tí ẹjọ́ bí wọ rẹ yóò sì mọ ẹni tí o bá sí ọ kó sí ọ kódà tó ń bá lo nǹkan rẹ òní ò mú fọ́tà
ẹ dákun ẹ farabalẹ̀ mo kẹ́yìn ọ̀rẹ́ tẹ̀ jáde bá rì sí ó tẹ́ náà. sáfìlì kìrámà ìdá rọrìtà ìkọ́ àwọn. èèyàn gidi ni ọwọ́ kọ́ bá rìn ẹ ò rí ọ̀tẹ́ntíkì ẹ̀rí sábìlì kọ́ọ̀dì rí ni n tí ìrànlẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ọkọ̀ tí wọ́n ní parí ẹ táyé wọ́n fi parẹ́ ẹ sàwọn ni wọ́n ń kọ́ yìí àwọn èèyàn gidi ti dá sí i. ẹ dákẹ́ farabalẹ̀ gbogbo àfáà tó bá kanra yóò máa jẹ kí o rẹ ní ebi ní ó pa ọ̀kanra níbi tí kí o ti pọ̀ bí iyẹ̀pẹ̀ yìí ìwọ kan lọ́ọ́ ṣe fáàrí ta ni ó yálé bàbá rẹ ṣùgbọ́n ìdílé wọn pẹ̀lú kíburu ìyá òrẹ́ ni ebi ó sì máa pa ọ́ ìwọ ebi lábẹ́ gétọ́ọ̀sì ìbò ló dáa fún ọdẹ tọ́mọ wọn sì kí gbogbo èèyàn ọ̀nà àálẹ́ asọ́tọ̀ ọ̀wọ̀ ìyàwó rẹ ló rà fún ọ náà. sáfìlì kìrámà ìdá rọrìtà ìkọ́ àwọn. وأعلم بأن أخا الحفاظ أخوك. jẹ́m dásà ọ̀tẹ́ ọ̀fẹ́ gbẹmí débẹ̀. وأعلم بأن ọ̀fẹ́ gbẹmí débẹ̀. أخا الحفاظ أخوك. Ànábì gan bó ṣe ní ìmọ̀ tó ní gbogbo nǹkan tó Abubakar ó bá ṣọ̀rẹ́ nítorí owó níná lédè ó bá Umar ṣọ̀rẹ́ àdìmọ̀ jagun lédè ó bá sọ̀rọ̀ ṣọ̀rẹ́ gbajúmọ̀ nílò lédè ọ̀wá ní pààlà ti dọ̀rábà ṣe dúró amúra lọ má dọ̀rábà lé bàbá rẹ̀. اعلم بأن أخا الحفاظ أخوك. ẹgbẹ́ kan jẹ́ tírìtì tọ́bíkì yìí. وأعلم بأن yìí bá níbi náà أخا الحفاظ أخوك. àwọn ẹlẹ́bí wọ́n ti yẹ. نعم. Albani sí ẹ máa wò mí kí ló jẹ́ orí bẹ́ẹ̀ ti rí kí ló délé sàlá tí ó rí bó ti rí ẹ dákẹ́ farabalẹ̀ tó dà ní Muhammad ẹ sì yóò bẹ́ẹ̀ dáadáa dákun bàbá ẹ ọmọkùnrin ọlọ́pàá yìí ẹ dákun ẹ sún díẹ̀ sẹ́ra ìyá tí ẹ dúró tì bíndíkà owó yín dẹ́rù bà wọ́n ẹ ló ti dá báwọn àyà wọn ò gbọdọ̀ já báyà wọn bá já àyà ó jálu ẹ kí ló tó sú àkàn bẹ́ẹ̀ gbọdọ̀ díẹ̀ lójú wá sí yín ara báyìí láró mọ̀ ní ọtọ̀ bá sùn wọ́n bá débẹ̀ fún wọn náà sì bá débẹ̀ radiyallahu anhu wa radu anhu. ẹ dákun ẹ jẹ́ ráàyè sọ̀rọ̀ torí Ọlọ́run mo tún bẹ̀ yín ni. كم إخوة لك ọjọ́ tí lọ́mọ kàn yín mọ́. لم يلدك أبوه. àwọn bàbá yín gbà tí wọ́n ń ṣe dáúlà Islahu Sarair ààrin wọn pẹ̀lú Ọlọ́run ò dàrú. Màdìbò àwọn tó bí inú wọn tún wá gun sọmọ ọlọ́mọ ìta tí bàbá rẹ tara wọn jáde jòkó ni wọn jòkó tàbí wọn kún ọtọ̀tọ̀ wọn sì wàrà kalẹ̀ òwe yẹn mẹjọ gbogbo àwọn àgbàlagbà tí wọn ti dára lónìí wọn fòrò wọn tí wọn fi lọ kéwú tààrà ìgbọdọ má rí báyìí fún yín njọ tí wọn lè yan ọmọ lẹ́yìn wọn jẹ wọn ò yàn wọn jẹ bàbá ṣé ń gbà ẹ dákun sọsẹ déédé ní gálásì ní kàrámà wọn débi kẹlòmí ò má mi má tọba tiẹ̀ láàmì ọlọmọ mi lágbàlá ni bó lọ wí. للخير أهلها لا تزال ọmọ mi ọjọ́ lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́. تدعو إليه. ìsájàra máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń dà báyìí. Al-Barizi Maulana lóye bá pè é tí òfin kun àbájá ọmọ àwọn ẹni nǹkan ní not how far but how well ẹ̀ tẹ́ ẹ̀ fọjọ́ orí tírìtì èèyàn ẹ̀ fi àgbà yín ṣòfò bọ́lá bá ti pè yẹn ni ẹ pè é níjú ẹ yọ mọ̀sáyé náà rọ wọn tí ń wò mí jùkọ́ àfà jùkọ́ àfà gbogbo tí ń wò mí wá pé Al-Barizi ní sẹ́bà fún mi níbẹ̀ ni wọ́n náà rókè mi náà bàbá mi ní ń kí lára mi mo sẹ́ ní kí bàbá ẹlòmíì lára tiẹ̀ náà ìwọ̀n tó bá ní bíbí kì í fojú díyàn tẹ́mi àtẹ̀yẹ́ bá sì jẹ́ ibi gbéraga ní ó ti bẹ̀rẹ̀ ń túlẹ̀ fún ọtí rẹ̀ ọ́ n tí kọ́kọ́ sọ fún ọ ni pé sọ́wọ́ ní tọrọ náà rẹ ni àbí mọ́tò àbí lé tó fi gbéraga sí mi sọ́ńtọ́ bá ní tì ní kájọ fàlà sí ọ̀nà kan owó ń bẹ. ọ̀báyìí náà jẹ̀rọ̀ ti ìmọ̀ sọ́ọ̀lì ha tó wọlé àyàdọ̀ yìí.
sẹ́ bó o lọ wí jèrè. Túbà ni máa ń jà wọ́n ti ṣe láàrin ayé mo ti sọ yìí tọ́ba jẹ́ kan náà jẹ́ owó tá a bá ní tí wọ́n fẹ́ lo 20 million lónìí sí ìwọ́n mọ̀ yẹn 20 tó ní 1 million lọ́wọ́ bóyá 1 million tí ó sì ní ẹni àná àsúndé bírèkì sí 40 500,000 ń gbé bọ̀ náà nù ẹnì kan sì lè pé gbà mú fún ọ yányán alibarisi ní tẹríba ẹ gbàgbé ẹ gbogbo tí máa kún yàn alibarisi ní bíbí ń bẹ ìmọ̀ ń bẹ sẹ́bẹ̀ ẹ̀kọ́ ọ̀dọ́ tó wà ń bẹ ọ̀dọ́ sì síyàn nínú ju wèrè lọ ẹ jòkó tí wọ́n ṣe é jòkó mo fọlọ́ ń bẹ̀ yín. ní àjò aláàbẹ̀ yìí. ẹni bá yóò bá níbi òní sọ̀fọ̀. alibarisi tọ́pìkì jẹ́ ní kí n túwìtì díkìlẹ̀ pé kí ni ń jẹ́ bá kí ni ń jẹ́ dẹ́ni àyẹ̀wò ta ló lọ́mọ sẹ́mi èmi mo lọ́mọ àbíwọ̀ kọ́ ẹ dákun ẹ kọjú sí mi bí ẹ dákun. njọ́ ni check pàdé mi lóde 5 million ló bùn mi bó o lọ wí jèrè. A'udhu billahi minash shaitanir rajim. àbàtì ìdébẹ̀. Bismillahir rahmanir rahim. ẹ dákun sí mo lè kéwú níta yín o. Inna Allaha. àwọn tí ẹ dà ọbẹ̀ ìlọ tápà ni lasami kakó ọmọbìnrin ọ̀tápà. Indahu ilmu sa'ati. lasami kakó tọ́mọ̀gbọ́ báàgì lòsì ṣé tani òbí ọ́ni jẹ́ bẹ́ẹ̀. Wàyí rẹ̀ bẹ́ẹ̀ tani òbí ọ́ni jẹ́ báàgì lòsì. zinu ligaifa. tápà wọ́n tọ́ ní ìpa ọkọ̀ dálé bàbá rẹ̀. Wa ya'lamu ma fil arham. ọmọ olùjọ bàbá ká máa bínú ọmọ bẹ́ẹ̀ bá dán o yóò dán tán ẹ̀ tí ì sọ́lá ẹ̀ ṣẹ̀ ń bọ̀ ni kúlù. Inna Allaha indahu ilmu sa'ati. Wa yunazzilu al-ghaytha. Wa ya'lamu ma fil arham. ẹ̀yin lè kàwé ju àná kí ni jẹ́ DNA irọ́ ni ẹ̀fọ̀ ọ̀bẹ jẹ́ ń wí ẹjẹ́ òṣèlú tó fi jẹ́rọ́ machine ni tí ń tẹ̀sí wa ó lè gbàbọ̀dè mo fẹ́ kẹ́ gbọ́ yé lónìí ẹlòmíì tí ògbé lọ hospital ni wọ́n rí ló sì ronú kú bẹ́ẹ̀ sì ni tẹ́sì tó ṣe lójú orí tí ò da nǹkan ò ṣe. ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ ẹ dákun ó wà very sensitive kì í sọ̀rọ̀ ariwo ọ̀rọ̀ tá discharge tààrà ni torí olúkálùkù ó pè é nísìn. Inna Allaha indahu ilmu sa'a. ó dáa kọjú sí mi ń bì kí ló dé tí ẹ bí ọtọ lọ́jọ́ bàbá rẹ tó ọjọ́ bàbá rẹ tó bàbá rẹ ló gorí ìyá rẹ. bàdìbò tọkùnrin àtobìnrin bá papọ̀ ọkùnrin tí ń kọ́ bàwá yìí dákun má rojọ́ mọ́ ọ̀ní ṣòfò tó bá ṣe pé obìnrin ló kọ́kọ́ discharge òun lọ mú jọ tó bá sọ ọkùnrin ló kọ́kọ́ kọ́ òun lọ mú jọ tẹni tó bá pọ̀ jù kápẹ́ ní ti bàbá ló pọ̀ tó ṣe yàá tó pọ̀. ẹ farabalẹ̀ ọkùnrin ní dàmí làmú ismail ní dàmí làmú ṣùgbọ́n wọn lọ́wọ́ rìkọ́ọ̀dù mi ẹ jẹ́ sọ ọkọ yé tó bá ń ṣe pé tọkùnrin ló pọ̀ títọ́bìnrin ṣe ṣeré àbí tóbìnrin pọ̀ tọkùnrin ṣe ṣeré ọlọ́sàn ni kò dọ́mọ gíga tó bá ṣe púpọ̀ lọ́mọ òmù ẹ tó bá gbádùn rẹ̀ jù pé yé mo gbádùn rẹ̀ tààrà bàbá rẹ̀ lọ́mọ jọ. وينزل الغيث ويعلم ما في الأرحام
fi sọ̀rọ̀ mọ́nà. إن الله màdìmọ̀ tí mi sọ̀rọ̀ ẹ kí n sọ̀rọ̀. ẹ bá kí ṣé wọn ní káwọn ẹ bá kí wọn ní káwọn. Allahu Akbar. وينزل الكيف ẹ̀yin ọ̀sán láti ṣé ẹ bá ní kí lòun ò gbọ́ rí kò pàdé tí ó sọ tí ò gbọ́ rí ni. wọ́n bí ọmọ kan gbà tí wọ́n bí ìdajì sílẹ̀ báyìí ó jẹ́ èṣù ìdajì sókè ó jẹ́ èèyàn. irú ọmọ wo ni àwọn ń gbé ká wọ́n ń gbé ká wọ́n ń gbé ká àlùbáàdì sí mo ń bọ̀ o àwọn á gbé lọ ọ̀dọ̀ àfáà tí a dàbí sẹ́kù sàláàtì ló bá ṣe gàrà ló bá wò báyìí ó ní ẹ̀pọ̀ méjì jẹ́ bí ọmọ ẹ̀ wá gbọ́dọ̀ ti sun ẹ̀ wọ́n náà sinra àwọn lóko oko náà ti sun rẹ̀ ó ní abájọ onígbàtẹ́ ń sùn lọ́wọ́ ẹranko tí ń wò yín lọ́wọ́ nígbà náà ó lọ́mọ́jọ. إن الله عنده علم الساعة DNA bóò láti ṣe ọmọ tó jẹ ẹranko tó jẹ èèyàn kò sì kórè ìyá rẹ̀ nǹkan wú wọn báyìí lásìkò tí wọ́n ń gbádùn lónà ń bọ́mú yẹ̀yẹ̀ ọlọ́run láti pọ̀ ti rí ẹ̀kọ́ mú jọ. ṣé mo ní máa lọ báwọn. وينزل الكيف ويعلم ما في الأرحام. blood tẹ̀ ń wò pé ọmọ kò fẹ́ jẹjọ bàbá ẹ̀ ọmọ kò fẹ́ jẹjọ yá rẹ̀ ọlọ́run ló lẹ́jẹ̀ ẹ kọjú síbí màsí ìjọba ti lò fẹ́nìkan rí tí ì ṣe tuntun yóò ṣẹ̀ṣẹ̀ kúṣe yóò dọ̀wọ́ rú torí ẹni tí ẹ gbé nílá ó ti mú lára ẹ̀jẹ̀ rẹ̀ kò sí ọ̀nà rẹ̀ yóò ṣiṣẹ́ ṣe àmọ́ kí n tó lọ bẹ̀rù kí tiẹ̀ ní jẹ́ díẹ̀ ní ìsóyè ká ṣe sá kápẹ́lá fọ́ọ̀lù tọ́lọ̀ ń sọ obìnrin tá a bàbá dá ọ̀tún ẹ̀ mọ̀jà fẹ́ ẹ̀ tá a bá ti fẹ́ mọ̀jà fura sí. الزاني لا ينكح إلا زانية مشركة. ẹ dákun tí bá ní ẹ dákun ẹ jọ bàbá wa ẹ dákun ẹ dákun ẹ dákun bàbá wa ẹ dákun ẹ dákun ẹ bá a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá a jókòó. لا ينكح إلا زانية أو مشركة. gbọ́ tí mo wí Al-Hariri Madibo ṣebí kì í ṣe pé dọ́tà ọ̀fẹ́ mi ló wọlé obì tó ń fẹ́ lọ́wọ́ tí wọ́n ń pe nọ́mbà rẹ̀ lójú rẹ̀ ọkùnrin kìíní pé ọgbà fóònù ìkejì pé ọgbà fóònù mọ̀ wùlẹ̀ fẹ́ mọ́ torí kí ni mo fẹ́ fẹ́ olóṣó ń wàá daṣọ bòlá ń sọ ní ìyàwó àfáà kò ní tán lára ọmọ wèrè kó mọ̀ kù yíyà. الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك. jẹ̀mọ́ ẹ̀ dá mi ló ń sẹ́ tó o bá ti lè fura sí pé òun ní lè fẹ́ yìí ń fún mi ní problem má lọ́ọ́ manage ẹ̀ nǹkan mẹ́ta kò ṣe mẹ́rin kò ṣe manage ẹ̀ ní kílà kọ́kọ́ ilé ò ṣe manage kan yóò wò pa ọ́ blọọkù kan tó yẹ kó ní sìmẹ́ǹtì bíi mẹ́rin nìkan ẹ̀dá kan ní sìmẹ́ǹtì mẹ́ta péré ilé ni ó pa ọ́ ọkọ̀ kò ṣe manage rà ọ́ ti tẹ́mi rẹ̀ fẹ́ bọ́ obì ò ṣe manage fẹ́ ọ̀rẹ́ ò ṣe manage mi tó bá ti ya wèrè fílẹ̀ mọ́ bá tiẹ̀ lọ. الزاني لا ينكح إلا زانية كل مشركة. ṣé lè sàlátì kí mo wà ní bàbá sílẹ̀ òdagun kí n máa fà yà lọ. والزانية لا ينكحها إلا زان. jama ẹ kọjú sí mi variety lóbìnrin varieties ni wọn tọ́ bá ṣáàtì fóbìnrin kò sí ìrántọ́ wátọ̀ rí
tọ́ba ní òsọ́mọ gidi ọ̀rẹ́ ni gidi ni. ọ̀fẹ́ fẹ́ ọmọ njọ́tọ̀ ọ̀fẹ́ náà lọ kì í mọ́lẹ̀ lẹ́sẹ̀ àgànná má fẹ́ wọlé mọ́ torí kí ni ẹlòmíín náà tó pé excuse me dance ó ń lọ níbẹ̀ náà lọ. wàzáni yẹtù láwọn obìnrin tí a ní ká fẹ́ wọlé lóbi tó yọ ọ lẹ́nu kó tó gbà fún ọ àti karama àti báàrìsì tó jẹ́ ó fìtínà rẹ̀ irú bẹ́ẹ̀ yóò máa yí láti gbà fọkùnrin mi ṣùgbọ́n obìnrin yẹyẹyẹyẹ sakasaka bìbí yáyá. wàzáni yẹtù láyà kí wà ilà zanni àwọn mushrik. sọ́yìnfò gbọ́ dá mi lónìí bí ádámù ṣe fáyìn tó àáhùn fi sakọ ó mọ lójú ìrọbìnrin ní mọ́jú tó bá mọ lójú ọ̀hún máa dẹ́kọ̀ fìrí gbámú ó sì fẹ́ mi tàì fẹ́ mi ó bọ́nu mọ́tò rẹ kóró yóò wọnú tẹ̀lé mi wèrè nu. wàzáni yẹtù. obìnrin gidi tó bá ní jẹ́ lift àni mo lẹ́sẹ̀ yóò tiẹ̀ fi ọ́ sakọ díẹ̀ obìnrin tí ò ní pride tí ò fi ọ́ sakọ ẹni tí mo bí dáadáa like mother like daughter. والثانية لا يأكلها إلا زان أو مشرك. ẹ̀kọ́ ní síbí obìnrin tó ń náwó sórí sí mọ́lẹ́bí pa mí ni ṣé ìra fóònù fún ọ mo ní tèmi kódà kó mọ̀ rí náà obìnrin tó ń dì lọ́rùn múnu kì í ṣe ọmọ òsì tí ń wọ ọká yìí àwọn ọ̀dọ́ ní bí máa lè ó bí máa lè. aláṣẹwó ni kò fẹ́ aláṣẹwó èèyàn gidi ni kò fẹ́ yẹ gidi lára tí ní bá dánwò tèmi tẹ̀ tí kò ti kọjá báwọn mo ti fẹ́ pé tí ní bá dánwò ẹni kìnnì ní bá dánwò kí wọ́n máa sọ pé bí fáìn nìkan ní wọ́n ká ń tọ́ bí tẹ́ ti bí. tọ́wọ́n tó bá fáìn kọ́ sóbì tí ò fáìn kúrò ayé mọ́ ni àwọn abóòrùn kan wẹ̀ wọn ò lẹ́wà wọn wà lọ wọ́n fi owó pè é tó bá sì fẹ́ mi má wà lọ lálẹ́ yóò ti kàjíkè àṣùbà ni ọ wà lọ sọ yóò kà sí pàìpàì. wọ́n rí màláíkà aláì mu'minina wọ́n rí màláíkà aláì mu'minina. wọ́n rí màláíkà aláì mu'minina. wọ́n lọ nígbà tí ò tí wẹ̀ sọ̀rọ̀ ẹwà tóbìnrin bá lò nídàájí kùtù ẹwà tí ò lò lọ́jọ́ alẹ́ lò ọjọ́ mẹ́ta wọ́n sì fẹ́ mi wọ́n fẹ́ mi níjọ́ ọdún léyà gbogbo ní òfà yìí torí wọ́n wẹ̀ wọ́n kú pancake. ọjọ́ kejì wọ́n fẹ́ mi lálẹ́ mọ̀ rírì. tí ń ṣe náwó báyìí wọ́n ti tó sí omi fojú sí délé rẹ ṣé lójú agbo yóò múra kò ní ṣe bí wèrè wà lọ léwọ̀n ìfẹ́ bí ìwọ̀n tí èsì omi lójú agbo excuse me ọ̀ sì fẹ́. alikhabithatu ọ̀dà ṣé fi sọ yóò pàbẹ́ ìfẹ́. alikhabithatu. jẹ́mọ́ ẹni náà ẹ̀ dá mi lóhùn wọ́n kí áyà kan ó yá. azani. mo ti tún yìí mo ti kọ́ ẹ mọ́. alikhabithatu. mo ti tún yìí náà mo ti tún yìí náà. lilkhabithina. ẹ gbọ́dọ̀ béèrè nǹkan ẹ má wá di nǹkan káàkiri mọ́ ọ̀yọ́. inna Allaha indahu ilmu saati. ohun tó kọ́ máa ké mo tó wà lọ́wọ́ rẹ̀. wa yunazzilu ohun tó kọ́
náà ní ìyànjú fún ní ìsìn mufti ẹ sí fún ẹ̀yin àfa gbangba ní ìmọ̀láwà ẹja túmọ̀ balẹ̀ bàwọ̀ àyà fún àyà kan bẹ tó ní ẹ gbọ́dọ̀ lọ wádìí nǹkan tí ẹ bá ẹ gbọ́dọ̀ béèrè nípa nǹkan tẹ̀sùn bẹ́ẹ̀ ni tó ṣe pé tí ẹ bá fi nǹkan náà hàn yín tán ìbànújẹ́ ní ọ̀pá ìláyé yín kí ló dé òkú tẹ́lẹ̀ alágbádá mọ́sálásí dábìlò. wàlá taqfu ma laysa laka bihi. èyí tó kọ́ tèyí tó fún ọ ní ọkẹ́ ó sì mú nǹkan bóò náà wí. ya ayyuhal ladina amanu. ibi tí ń lọ nù. la tasalu. ẹ kẹ́ farabalẹ̀ ẹ farabalẹ̀ mọ́ ẹ má máa wádìí nǹkan ẹ̀jẹ̀ mi ní ẹ̀jẹ̀ mi kọ́ alwaladu lifirash ẹ kọjú síbí má ṣe mistake fẹ́ ọmọ tí ò ní pé ọ tó bá tó wá ṣe mistake ọ̀ọ́dì ojú ọ̀ọ́dì ọkàn wàhálà ni ó pa ọ́ tó rán ọ rí kọ́ tó ṣe. ọ̀rí kọ́ tó ṣe ìgbà tó wà lálẹ́ wọ́n ló dá lòun nọ́mbà 12. àwọn náà ṣe wádìí pẹ̀lú rẹ tó bá tiẹ̀ já wọn lẹ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò sákùn mẹ́rin lọ́wọ́ rẹ. àbí dákẹ́dákẹ́ ńgbẹ́ tó ń ṣe ìyàwó tó ń gẹ́ fìlà èyí tí ń sunkún tí ò náwó lójú agbó àlè rẹ̀ tó wà nù. obìnrin ṣe pínkì lóru bí ibà sọkọ tó yẹ dàrú obìnrin wọn tẹ fóònù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ọwọ́ hàn òfò kí yàrá bí ìwò lè jèrè ẹ. n wá sọ fún tì. sọ̀rọ̀ náà ó ti sàn kò lè jí. wọ́n lọ wá DNA ká ìyàwó rẹ̀ rìsíìfù kọ́ọ̀dù ó wá lọ tọ́ílẹ̀tì ọ̀ lọ wọ́n lẹ́kùn ọ̀ wá já lẹ́kùn ó wá pẹ́ báyìí obìnrin òkè sẹ́nu lè bí. ẹ jẹ́ ìyanjú rẹ̀ wọ́n máa wọlé mọ́ jáde àmọ́ àpàdé àrà ìfòsíbì kan ní ìsìn. kí ayé àkọlẹ̀ yẹ jàmá. la tasalu ani ashiya. ẹ lọ bèrè kákàkiri mọ́ dókítà yẹmi wò ọ̀rọ̀ yìí mo consult àwọn doctors láyé gbogbo tí ó sọ ní ìpapọ̀. machine tẹ́yẹ̀ ń yí machine tẹ́ fún ẹni tí ó ṣe ní owó pé kọ́ ọ ní kì í sọmọ mi. jama nǹkan méjì làbí lè má lè gba ọmọ ẹni kí ni àkọ́kọ́ kóbìnrin ó jáwọ́ pé èèwọ̀ kọ́ ni mo bí fún fine DNA tó ga jù nù ẹ̀ẹ́kẹ́jì kọkùnrin ọláyà àti bóde pé èmi mo fún ìyàwó rẹ lóyún kí àwọn sì má lè jiyàn DNA tó ga jù nù. dókítà ẹ tẹ̀lé mi ní bóòlù ọ̀hún jèrè. irun túbú dàlà kó tẹ̀sùnkùn. ó ti ń bọ̀ kí látẹ̀kẹ̀ bàbá wa Amiru Aizi ní tó ṣe pé tí ẹ bá fi nǹkan lé ọ láàtẹ́ tí ẹ gba ẹ̀jẹ̀ rẹ tí ẹ gba tìyàwó tí ẹ gba tìrọ́ tí ẹ bá gbé èsì jáde tán ìbànújẹ́ rẹ ni ó pa ọ́ lọ́wọ́ ń wá kiri ẹ kọjú sí mi bí ẹ kọjú sí mi DNA or no DNA ọmọ anábì Nuhu tó ya wèrè mọ́ lọ́wọ́ mo sọ pálẹ̀ báyà rẹ̀ lò pọ̀ síbẹ̀ àbẹ̀kọ́ ẹ̀jẹ̀ tọ́lọ̀ fi dá ní òfin dá bàbá rẹ̀ ní òfin tẹ̀lé bàbá rẹ̀ kí ló tó yarí sọ́mà lé ní. bẹ́ẹ̀ bá lọ yẹ ẹ̀jẹ̀ ọmọ òun jọ náà kò ní jẹ́ ti Nuhu tó bá jẹ́ tiẹ̀ ni kò ní kọ́ ti bàbá rẹ̀ Ọlọ́run ní pín ẹ̀jẹ̀ òun ló mọ tó dá sínú ẹ̀jẹ̀ bàbá mi kan bẹ níjọ́ tí ó ṣàìlera wọ́n bá gbé machine sí láyà wọ́n lè kú 3 hours tí ó kù ká lọ máa pọn omi kalẹ̀ omi gbóná tá a fi wẹ̀ bẹ́ẹ̀ ni làbá ti ṣe kurukara
àti kó aṣọjọ dókítà wa fẹ́ wò ó ń dájú pé yóò ti kú dókítà kanlẹ̀kùn báyìí òun ló sílẹ̀kùn fún dókítà èyí wọn kọ́ ni karama ó wá tó lò 15 years lẹ́yìn ìgbà náà ẹjọ́ ló kú 3 hours tí ó kù wọ́n ti machine ní dókítà sọ orí dókítà pé machine ló kúrọ́. wọ́n ní wọ́n yẹ ẹ̀jẹ̀ wò ní ìsìn jẹ́nótàbù kẹ́ńpẹ́ gbogbo ìyàwó mi kò séyìn mo yẹ wò rí a sì lálùbáríkà àwọn dókítà ti máa kùn ní ìsìn ẹ̀yin dókítà tẹ́wọ́gbé machine sára obìnrin alibárìsì tó wá ní ọkùnrin ni sẹ́bẹ̀ ni àbí tó ní obìnrin ni sẹ́bẹ̀ kọ́ ẹbí machine yẹn olówó ní yàgò ló sì kí machine kò dictate yẹn. kó sọ yìí náà ìmọ̀ ẹ̀rọ ó níbi tó dé dúró tí ó fi rẹ̀ ẹ́ ẹbí machine gbà náà pé ẹ̀mí ológun nàbí yóò kú ní kékeré kó sọ ẹlòmíì bẹ tó jẹ́ SS síbẹ̀ kọ́ ẹlòmíì ti lé 70 years láì báyìí SS ni ẹ̀ńtẹ́jà rẹ̀ sì dá ó sì kú ní 30 kí ló pa o. alibari si ló dá ilẹ̀ o dáadáa sì lẹ dálẹ̀ bóò lọ rú. وإن تسألوا عن حين ينزل القرآن wọ́n ti kọjá mi tí mo fẹ́ mọ̀wulẹ̀ dára láàmú bóò lọ rú. تبد لكم عفى الله عنها. bàbá sàláàtì ṣùgbọ́n ìlà kí fún abínú Allah Ta'ala ẹ̀gbọ́n farada fara'ida la turji'uha wa hadda hududa la ta'taduha wa harrama ashya' fala tanhatikuha wa sakata 'ala al-ashya' la tab'athu anha. Ọlọ́run dákẹ́ nípa nǹkan tó pọ̀ tó gbọ́ nìkan ló má kò fi hàn yẹn ẹ má lọ wádìí ẹ o rahmatan lakum kò fẹ́ ká ní wàhálà lóye dákẹ́ lórí ẹ tẹ́ ẹ bá lọ wádìí ẹ ìran yóò ní tòmọ́tà yé parẹ́. bàbá ní ká máa ka ọmọ ọkọ láyé ayé ó sì kú tán. ẹjọ́ sọ kí ni kan fún yẹn ní kíni tóbìnrin bá lóyún ọkọ tó sì ní bí yínmíyínmí ni wọ́n tóbìnrin bá lóyún báyìí tọkùnrin bá fọ́ ọ̀nù náà báyìí tí ò bá lò pọ̀ tó bá bí ọmọ òun lọ́mọ owó jọ yínmíyínmí kò lákọ kò lábo yínmíyínmí tó bá ti yàgbẹ́ tán báyìí yóò wà ara róbóróbó báyìí yóò wà ara róbóróbó yóò wà wá yẹ̀pẹ̀ bó yóò máa fara yí pé ìwọ ọlọ́mù fẹ́ kígbẹ́ yìí ó jọ mí lẹ́yìn 41 days ẹ bá lọ wá yẹ̀pẹ̀ ẹ bá yínmíyínmí mbẹ̀ ta ló bá aṣọ pọ̀ àdán tẹ́ ẹ rí àdán ìgùn àtọ̀nẹ̀dọ́lẹ̀ ta mùsùn sí ìgùn mùsùn máa ṣeré parí tọkùnrin bá ti dóbì kọjá ní olóyún. ẹ má wá díẹ̀ ọlọ́run dákẹ́ nípa ìmọ̀ye nǹkan nígbà tó o bá ti ní fẹ́ tágbára rẹ ò ká nítorí ọba kàn bẹ́ẹ̀ ọ fara mọ́ ni. tọ́lá àwọn èèyàn wọ́n ń wọ́n tí wọ́n tó lónìí ọ̀tá ni wọ́n ń lé ká ẹ̀yin náà ń lé ká bàbá tó dé kọ́ iná ń lé ká ìmọ̀sánná ti náà ń lé ká ní wọ́n ti máa ń tẹ ẹ̀pẹ̀ tí ò bá kọ́ bọ̀ wá ń bẹ kó tó dé mílíọ̀nù lónìí. màdìbò ni wọ́n ń lé ká ọ̀rẹ́ mínísítà ọ̀rẹ́ sẹ́ńtọ̀ ọ̀rẹ́ àmbásádọ̀ ìjọba náà ń lé ká òkúmọ̀ náà ń lé ká akíngbàsá náà ń lé ká ìmọ̀mọ́fà náà ń lé ká lẹ́mi tí ìfowóra tó pọ̀ mọ́ tí ń bù mí. tí àká ti ṣí ayé tiẹ̀ má tèmi bí wọ́n mú àwọn onísùn. wọ́n ń wọ tí wọ́n tó wọ́n ń fẹ́ tí wọ́n tó jẹ̀mọ́ àwọn obìnrin tó fẹ́ fẹ́ ìwọ́n tó fẹ́ ṣe DNA tẹ́ rí o kò sí machine ní Nàìjíríà o wọ́n ń gba blood kò tí ì sí Nàìjíríà wọ́n ń
gbé lọ sí abroad ni o DNA ti ìranù tí wọ́n ń ṣe yìí kò tí ì sí Nàìjíríà rárá báyìí. Farabalẹ̀ lẹ́yìn mi bẹ́ẹ̀ dìímọ̀ ọ̀gbọ́dọ̀ gbọ́ kú ẹ̀yìn tẹ́ bá mi wá láti ilé iṣẹ́ tẹ̀ gbanu. من الذي بيديه كل مفازة iṣẹ́ tẹ̀ gbà nìyẹn kẹ́. وخسارة ولكل هذا يدار. àdúgbò ti jẹ́rìí mi kò sí Nàìjíríà o tí o bá gbà á wọ́n ṣe gbọ́dọ̀ sí abroad ni o lálàfo bíi sílùú ègbò Ọlọ́run lè yí nǹkan padà. Allah. pé n tẹ́ ẹ rí nǹkan mọ̀jẹ́ bẹ́ẹ̀ mọ̀. wọ́n ti yí ọmọ kan wò nígbà tó wà lárògbó tó lọ́mọ tí o bá ṣe tí o bá fẹ́ ṣe yóò ní NIN àbí ẹ̀kọ́ ni yóò ní wọ́n trace gbogbo nǹkan rẹ tó bá ṣe bá rògbó ni wọ́n gbẹ̀jẹ̀ yà wọ́n gba ti bàbá rẹ̀ tó bá ti wá dàgbà dé 18 káàdì ẹ̀ ni wọ́n fi wá ẹ̀jẹ̀ rẹ̀ ká wọ́n wá fi wo ti bàbá rẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ wá wo ọmọ kan wọ́n ní ẹ̀jẹ̀ rẹ̀ jọ ti bàbá rẹ̀ wọ́n tún lọ wò kò jọ kíyà rẹ̀ ṣé òun ló bí. ẹ̀kọ́ ojú sí mi ṣé irú ọmọ ọlọmọ tí wọ́n máa pààrọ̀ tí wọ́n sọ fún nọ́ọ̀sì àbí dókítọ̀ tí wọ́n gbé síra wọn kò ní jọ ya kò ní jọ bàbá. gbogbo ọmọ tó bẹ̀rẹ̀ ń pàká lónìí mélòó ni ẹ bímọ rẹ fúnra wọn. àsìgbé ọmọ wọ́ọ̀dù. àgbáyé sí náà. كل مفازة. Ọlọ́run wá dákẹ́ nípa nǹkan ẹ̀gbọ́gẹ́rẹ́ ní síyáàní ọ̀lẹ́ àtàfù àǹhà ẹ má wádìí ẹ̀. èmi ò dáàtú ìyàwó mi rí torí pé kí ni nígbà tí n fẹ́ kì í ṣe wèrè alóyún o Ọlọ́run ó wò ó n gbọ́dọ̀ ró lẹ́ẹ̀mejì tí n bá ti rò mo fẹ́ tí n kápá nù kí ni wọ́n á débi obìnrin tó ọmọ ìyẹ̀wò. bàbá sàlá ti gbogbo tẹ́ ẹ bí sẹ́ yẹ̀ wò ṣèbí ìyàwó ló bí fún yín ọ̀la pẹ́ fẹ́ nílé orí ibú ọmọ tẹ́yìn náà yẹ̀ wò ọmọ abẹ́ mọ́tò ọmọ ní àkọ́kù ọmọ tẹ́yìn fẹ́ nílé àkọ́kù ọmọ tẹ́yìn bá lọ́pọ̀ nínú mọ́tò tí mọ́tò ń fò bí bọ́ọ̀lù lórí fíìdì ọmọ kílọ̀bù ẹ yẹ̀ wò ẹ jẹ́ sọ fún yín lónìí. ó dá ọmọ ìyàwó rẹ tó súnmọ́ tó bòrè tó súnmọ́ the same ọjọ́ ní wákàtí kan síra wọn ẹjọ́ làwọ̀ rẹ tó súnmọ́ tó bòrè tó súnmọ́ the same ọjọ́ ní wákàtí kan síra wọn ẹjọ́ làágùn síra ni tí o bá yẹ ẹ̀jẹ̀ wò títa ní òun jáde torí ń gbàtẹ́ lómi fi súnmọ́ ilé ọmọ rẹ ò tí ì pàdúdé ẹ̀ẹ́ ló fẹ̀ kalẹ̀ nǹkan mi tún ti wọ̀. tètè bá súnmọ́ bí yẹn tán ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́ta ilé ọmọ rẹ níbi tí nǹkan wọ̀ níbi tí a lọ gbé nǹkan sí wù kò lè pàtó dé àfẹ́rẹ́ tí wọ́n bá ṣe fún dáadáa ló kù. ومن الذي بيديه كل مفازة وخسارة والكل هذا يدار. إن الله لا يستحي من الحق. طبعا الفكر kò sí sọkúsọ bẹ́ẹ̀ o à sọ kò lè yé yín èmi tún pẹ́ sọ ni o àwọn afọ pẹ́ sọ rárá o kó mọ ya lọ èyí fẹ́ mi jẹ́ gbàgbọ́ obìnrin tó ṣe pé ọdẹ tiẹ̀ ọmọ pírọ́blẹ̀mù ẹ̀ pé ìwọ́dún ò lè tẹ́ lọ́rùn àtọmọgẹ́ni ti ń kọ̀m̀plé pọ̀ tóun ọ̀gbẹ́ndébẹ̀ látọmọgẹ́ bàbá ní ti ń kùn pé mo ń mánéjì ẹni yẹ́ẹ́ dẹ̀ wọ́n ní kọ́nà wá nàṣà kọ́nà wá kà kọ́ tí ó bá tiẹ̀ jẹ́ agbára rẹ̀ ò kánu òkè tó àlẹ́ pọ́nù ọgbọ́bìnrin dé wákàtí mẹ́fà ó wá ní mọ̀mọ́ ń pa látàárọ̀. وخسارة والكل هذا يدار. ọba níbi tó àwọn arákò bí alákò. خسارة والكل هذا يدار. ọba níbi
jáde ṣàgbé ibi títí máa wá nì mọ pa mẹni ìbọdè bẹ̀rẹ̀ sọǹdì náà ibi jòkójòkó àfa àbùmọ́lọ́ mẹ́yìn fún ẹ̀bẹ́ bá ní sọ̀rọ̀ ẹ̀ máa jòkó ni ibi tí tóbìnrin ti ń wá nì olófà ọ̀ọ́rì olófà tó fi jẹ́ pé gbogbo mi tẹ́ bá fẹ́ àyà rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ níbà. tóbìnrin sì ń wá tọkùnrin wá láti bí ẹgbẹ́ ẹ̀kọ́ tó bá súnmọ́ bí dá àyè kan tán tó bá yọ wá ni pé ọpọlọ rẹ ń mì nǹkan bá sí ọ̀nà. àní ìyàdí ibi àdó yìí kúrò màfáàzà tí ọ̀fọ̀sọ̀ ọtí wọlé kúrò làhàzà yàdá. sẹ́ẹ̀rì pé kì í ṣe wá sí ìrẹ́gẹ́dẹ́ rẹ́bẹ̀ ṣe ohun tó rújú lẹ́bẹ̀ kí n yanjú ẹ̀. màdìmọ̀ ẹ̀jẹ̀ wa máa ti ń jóbi press up dáṣẹ́ láì sóbì lọ́dọ̀ rẹ̀ gbàtọ́ bá ẹ ṣe 50 ọ̀wọ́lù rẹ̀ wọ́n jóbi ní wà mẹ́ tó èdè 1000 nímọ̀ tóbi bá kú òtẹ́gbà náà máa ní ẹ̀yin ọmọ akéwì ẹ̀ bá ń di ẹsẹ̀ yìí mú ẹ̀gbàmì lọ́rùn ومن الذي بيديه كل مفازة وخسارة ولكل هذا يداء وخسارة ولكل هذا يداء. ايش يبغى نبي دادا جماعة داكم ودا àlùbáàrìsì ẹjẹ sọ̀rọ̀ kẹ́ ní kíni bí mo ṣe wà yìí ó sì lè rẹ̀ èèyàn tí mo lè fún lẹ́jẹ̀ mo sì jọ bíà wọ́n wà ní ẹ̀jẹ̀ wá ṣe kíni kì í sọmọ ìyá mi kì í sọmọ bàbá mi wáyé tí ẹ̀jẹ̀ wá ń papọ̀ ntòkùnlé mẹ́jẹ̀ wá papọ̀ ẹ̀rẹ̀ bí ọmọ tẹ́jẹ̀ ló jẹ́ lómìn kápẹ́ ní Ọlọ́run ló fi ẹ̀jẹ̀ wọn dọ́gba ara wọn. من الذي بيديه كل مفازة وخسارة والكل هذا يداء. وكم لباس يبان بدادا يبان دادا. من الذي بيديه كل مفازة. sábà ní káàdì rí ní n tó ṣẹlẹ̀ sí mi rí èmi tí mo dúró yìí lára ọmọ akéwì tí ń jáde sí lọ́wọ́ yìí mùsùlùmí yìí àlùbáríkà yìí lára ọmọ tó kẹ́kẹ́ wọn l'accident lára àfi Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin wọ́n wá wá ẹ̀jẹ̀ rẹ̀ tì ní hospital ọmọ rántí nísìn wọ́n ti áǹgẹ̀ báyìí wọ́n ní wọn ò rẹ́jẹ̀ mo ní mo lè fún rẹ́jẹ̀ ní abá ní ẹ̀jẹ̀ àyẹ̀wò mo ní kí ni àyẹ̀wò mi ẹ̀jẹ̀ mi ẹ fún rẹ́jẹ̀ ẹ̀jẹ̀ mi ni ẹ fà á ẹ̀jẹ̀ mi bá gbó nǹkan mu n sì yẹ̀wò rí wọ́n fa ẹ̀jẹ̀ mi mo ti mọ̀ pé Ọlọ́run ó jẹ́ ọba wọn ní abá fún ní ẹ̀jẹ̀ mi dọ́kẹ̀tì lórí onani ṣídà bẹ́ẹ̀ ni ìfẹ́ dákọ̀ọ́rẹ́ ni ìwọ́n lọ tó dáa torí wọ́n làfà rẹ̀. wa khasarati والكل هذا يداء. جماعة نعم. إنما هلك من كان قبلكم بكثرة سؤالهم. Ànábì ló sọ bẹ́ẹ̀ o. sallallahu alayhi wa sallam. Àlùbárísì ẹ̀yin ọ̀dọ́ ẹ kọjú síbí. Àwọn àfa òsè díẹ̀ ní káàkiri torí tá a fẹ́ tọ́ sí a. Ẹ̀yin lẹ́mọ̀ tí ẹ lọ gbé tó fẹ́ pa yín. Ẹ̀yin lẹ́mọ̀ tí ẹ lọ gbé. Ń ṣe ìyàwó mi wò. Ń tó tẹ́ mi lọ́rùn mo fẹ́. A sì fẹ́ ra ọ lóòótọ́ tí mo mọ̀ ẹ́. Àwọn ara wa ká dáadáa. Tá a dára wa mọ̀. Wọn ò sì fi fún mi. Mo fẹ́ ẹni tó wù mí mo fẹ́. Ẹ wá sọ̀sọ̀kúsọ. Ààyè ẹ̀jẹ̀ wò. Ṣé mi ló lóyún? Ṣé mi mo lọ mọ? Ẹ má tú nǹkan tó bá pamọ́ wò. Ọlọ́run àmọ́ dójú ti machine. Nítorí fi láǹfààní àti sọ bẹ́ẹ̀ ẹni kíni ẹ bí mi dáadáa. Bàbá gbàtọ́ fún wa ní medical trip
mo rí àṣírí tí ìrírí láyé mi gbogbo tẹ́sì tá a ṣe machine náà sọ tó rí ni ẹ wọ́n bínú bàbá wọn ni ẹ̀wọ́n yìí dókítà ẹ̀ má pa mí òun tẹ̀lé mi dókítà professor náà dókítà tó tọ́jú mi professor mẹ́fà ni wọ́n consultant mẹ́rùn-ún ọ̀dọ̀ dókítà méjì wọn ní kí lè rí kálukú wa ń sọ fún ọ̀dọ̀tọ̀ fún ní èmi ò rí ìyẹn lọ́lẹ̀ pa ọlọ́run lèmi rí tí ń ṣe mí ẹ tọ́jú ní kí n máa lọlé gbogbo ohun tí wọ́n sọ bàbá ntọ́nà sọ ló ṣe ẹni kí ló dé sọ bẹ́ẹ̀ òun wà bẹ́ẹ̀ gbogbo ayé sì ní wò mí lọ́wọ́ ẹ̀ bàtí ó gbé machine sí mi lára ní bá ṣe kíní kan méje ṣe lára mi yóò máa yé e bá ní ẹ bá ní n tẹ́ ń ṣe yìí o ẹnìkan ẹ ṣe lẹ́yìn oṣù kan ní ó rìn machine ti rí dì mí bẹ́ẹ̀ jọ́kejì mo rìn nítorí ló sọ àmọ́ lọ́nà kò rí bẹ́ẹ̀ nàbà lọ́dà kódà kò ní lè sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ ti wà limited báyìí látòní lọ ńgbà àwọn onígbà mo tún lè gbé sí nítorí ló sọ àbí lọ́dọ̀ tiẹ̀ nítorí nù àmọ́ lọ́dọ̀ ọlọ́run tó ṣẹlẹ̀ kọ́ àti níyàwó lé àwọn ìdálẹ́ àárú alákọ̀wé ẹgbẹ́ wádìí wàhálà jù ntí ò sí Nàìjíríà lọ́nà bó ká travel láti bí lọ́dọ̀ èkó ká gbé nǹkan lọ kó tó fún wa lẹ́sì kì í sọ̀sẹ̀ kan kì í sọ̀sẹ̀ méjì kì í sọ̀sẹ̀ mẹ́ta kí ni ò lè ṣẹlẹ̀. àkùrẹ́ ọ̀rọ̀ mi jàmá ntọ́ bá ti fura sí mọ́fẹ́ ntọ́ bá ń fẹ́ mọ́sẹ̀ kí ni má fura sí. Ànábì sọ fún wa sallallahu alaihi wasallam. ó nílé ibi tí a bá ti bí ọmọ tí a sọ súnà láti lọ mọ́ the first òfò ní ọmọ ẹ̀tẹ́tẹ́ tó lọ ló ń lọ mọ́ tí ò fẹ́ yàwó sílé ó kú àṣẹ dànù. tani bá Ànábì ò gbà sallallahu alaihi wasallam. ẹ yọ bọ́ọ̀rẹ́ ni ẹ yọ bọ́ọ̀rẹ́ dùn mọ́ni. àlùbáàlì sí ẹ bẹ́ẹ̀ láti ayé ni ẹ má jẹ́ àtọ̀ bàbá tó jù wá lọ kí ni tó jù wá lọ ìṣẹ̀dá wa jù wá lọ Ọlọ́run ló lẹ́jẹ̀ òun ló ní ẹ̀jẹ̀ bàbá nísìn òun ló tọ́ dáàdì wa bí bàbá mi ṣe rí ni bàbá tó bí mi gángan bí wọ́n ṣe rí ni ìrìn wọn ní máa rìn ìrìn wọn ẹ gbọ́ ní 1977 wọ́n wá ní accident kan lókùkù ọ̀nà mẹ́jọ náà ti ṣẹlẹ́sẹ̀ níbi Red Cross yẹn irin ló yọ wọ́n gbanasi Arabic teacher ní Ọ̀tánlé àwọn travel lọ láti lọ kọ́ ọmọ ní Ọ̀tánlé látọ̀fà ẹ wá l'accident lọ́nà wọ́n l'accident ní 6:30 dájí 9:30 náà tó rẹ̀ ní gbé ẹ̀jẹ̀ ti tán lára wọn nítorí wọ́n á yà mí lẹ́nu ohun yìí àti ohun yìí náà wá bí léra wọn déédéé ẹsẹ̀ tí bàbá fi ṣe léṣe lẹ́gbẹ̀ẹ́ wá sáyé. sẹ́lẹ̀sẹ̀ ń bímọ tí ìjọba àbáyé lórí bóun náà ṣe dá àmọ́ níjọ́ bàtí ò sí DNA bóun náà ṣe máa mọ̀ ó ní bí ó ṣe mọ̀ ẹ̀yin lè ń túlé ká ó ti tọ̀ ọ́ DNA rọ́ ni ìyàwó rẹ̀ ti lóyún ọ̀sùn lé ọmọ ìjọ pẹ̀lú ẹ̀jẹ̀ torí kí ni ẹni ó mọ́lẹ̀ àtẹ tó wẹ̀ tiẹ̀ bíkìlì àná méjèèjì. ọmọ àlùrẹ́ wọn mú déètì jama gbogbo nǹkan lílẹ̀ Ọlọ́run ló ní àwọn òòtá kan doctors wọn yẹn o àmọ́ kọ́ ọmọ sọ tí ò tún lé kọ́ ọmọ sọ nǹkan tí wọ́n bá mọ̀ àṣàlátù ló ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam. ẹ jẹ́ ń ṣe mi sí ẹ tẹ̀lé mi àwọn oníkọ́ bá ṣe DNA ẹ̀dọ́kọ̀ kọjú síbi kọ́dọ̀ rẹ̀ méjì lọ́kọ̀ síbi kọ̀ọ̀kan níbi tí èyàn ti pa ìwé ẹ̀yí ilé kẹpadà kámarí ti da ìkan ti tó fún bí gbogbo ojú mi ní ṣe báyìí ó kó dábò mi lójú ọjọ́ láti bá rí sí lónìí. yáàkà wàlẹ̀ hànánà wọ́n ní mànánà wàlẹ̀ hànánà ẹ̀gọ́
mẹ́ta o àkọ́kọ́ bẹ́ẹ̀ alhananatu allati tahinnu li zawjin kana laha obìnrin tó ti fẹ́ sílé tí wọ́n á ròyìn ọkọ kan tó ti fẹ́ rí pé kùkúmbà rẹ̀ bàkan ṣubú ni. ẹ̀gbọ́n tí lè wú ọ̀fẹ́ obìnrin sílé kò tí ì lóyún kò tí ì ṣe kan ó wá ọ̀rọ̀ yẹn tó ṣe kí sàfúrí ó ọ̀rọ̀ yẹn tó ṣe kí sàfúrí lójú rẹ̀ tètè kọ́ ọ̀ka lẹ́nu lọ. mọ̀ràn hàn àwa ti fúri ìbẹ̀yìn lẹ́kùn. obìnrin tí ń gbé mẹ́sẹ̀gì tí pé mo tún fìlì ẹ mo ń fìlì ẹ fẹ́ẹ̀ tó ti fẹ́ rí ọdún ó máa lọ ọdún ó máa lọ ọdún ó máa lọ. màdí ìmọ̀ tí mo ń communicate mo tó ń da yẹ́rù mo sọ lónìí yẹn. bèrè lẹ́ẹ̀kejì jèrè béèrè wàlmánánà tù allati tamunnu ala zawjiha olóbìnrin tó ṣe pé gbogbo tó o bá ṣe fún yóò máa ṣèlékún fún ọ ni ọ̀kanu ojú ló fẹ́ ẹni tó kà wọn ò béèrè ẹ̀kẹta o béèrè ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta tá a gbọ́dọ̀ fẹ́ ẹ̀gbọ́ wàlmánánà allati ta'innu kasadan wátàmá rúdọ̀ obìnrin tó bá rojú yóò yálè yóò ní wàhálà rẹ pọ̀ yóò lọ rẹ tí ò ní dá láàmú. gbọ́dọ̀ fẹ́ màmáhù gbọ́dọ̀ fẹ́ màmúnáhù gbọ́dọ̀ fẹ́ màsídáhù. bìtí dàgẹ́ tí màmá lẹ́nu ẹ farabalẹ̀ àwọn àfáà tó jù lẹ́nu ètò kò ní farabalẹ̀ mẹ́ta tá a tún gbọ́dọ̀ fẹ́ nù yẹ́n ló mọ̀ bẹ́ẹ̀ dàpọ̀ ẹ̀ nípa rẹ o gbọ́dọ̀ fẹ́ màmáhù sì gbọ́dọ̀ fẹ́ màmúnáhù sì gbọ́dọ̀ fẹ́ màsídáhù. màmúnáhù màmáhù làásẹ̀ ìhà àjìmáhù. obì tó bá ní ọ̀ní fọ́ọ̀kà dúkìá tó ní mọ́fẹ̀. màmúnáhù èyí tó ṣe pé ẹ̀kọ́ tó síbí tó bá fún ọ ní nǹkan tán ohun tí òfin tó fẹ́ pa ọ pẹ̀lú ìrègùn òsì yóò máa hàn rẹ̀ ọ gbọ́dọ̀ fẹ́ ọ sì gbọ́dọ̀ fẹ́ mọ̀ sí dáhùn kí ni sẹ́ẹ̀ ti tiẹ̀ ọ̀nà tó ṣe pé túfà ríkù wà látàjìmá o tó o bá fẹ́ níbi tó o ga ní ọ̀ní ga sí mọ́. ọ̀rọ̀ afẹ́ bíi ó wá lu ọdún mẹ́rin ọ̀pààrọ̀ aṣọ gómìnà tètè gómìnà lọ́fẹ́ ìtọ́jà lọ́fẹ́ àgbàlá òjò tí ó rẹ̀ ó sì kúrò lára rẹ̀ ó ti sàbàrí àwọn èèyàn láti kékeré nù ọ̀fọ̀ lórí ibú sẹ́wọ́. bàbá kí n máa lọ ní. tùfẹ́ dúkú ọ̀la tọ́jú bá bàbá ilé sọ̀rọ̀ tí mo wà obìnrin tí ń tún nǹkan rẹ̀ ntọ́tọ́ ọ̀ra mọ́tò wọ́n tó fẹ́ ó wọlé lọ gbé mọ́tò tà. ẹ̀yin ọ̀dọ́ àánú yín ń ṣe mí àwọn tí yẹn kọ́ tíá ẹ̀yin lẹ́kùn lẹ́nu ẹ̀ sóbìnrin tó fẹ́ hùn tẹ̀lé kiri mọ́lẹ̀ lórí ebè àti lórí sàárè ẹ̀wọ́n lẹ́bí wọn kò sọ̀rọ̀ bàbá tẹ̀ sọ̀rọ̀ lórí òkú. Summarize ẹ má tún sí ọlọ́wọ́ tóbìnrin ìbájú sọ fún ọ pé
àlè ló ń bímọ fún tí àlè sì yọjú pé èmi ló ṣe kí ni fọmọ ìyẹn pẹ̀lú ìdájọ́ rẹ̀. submission ni nìyẹn tóyè tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tí a ní kí ni à ń ṣèkó ọmọ náà lóde o wọ́n sáré yẹ ọ̀nà tí ń múra díẹ̀ díẹ̀ ó bá sọ fọ́kọ rẹ̀ ó ní tó ọkùnrin tó bá mi dé ọkọ ní kí ló dé ẹ̀dùnkún ó ní àtọ́ lọ́mọ wàá gbé nísìn lójú àgbo súnẹ́ wọ́n sì mú ọkọ̀ wọ́n sì wọ́n lọ bó ṣe gbọ́ wọn lọ ọkọ̀ bẹ́ẹ̀ kú wọn ní má kú ìyá rẹ̀ ti ní ìwọ́kọ̀ ṣe kí ni ìwọ́kọ̀ bí fún wọn lọ tóbìnrin bá ti gbé ìwọ́kọ̀ bí wọn fún tọkùnrin kan sì bọ́ fà á pé òun ló ń ṣe kí ni kẹjọ máa kì í sí kò sí wàhálà lórí ọmọ òbí tí èmi rí dẹ́nì gbogbo àtàwọn abí látàárọ̀ ọlọ́run jẹ́ aláṣeyọrí ó yí àlùbárì sí ìkómọlẹ̀ kó dalẹ̀ ẹ̀ tó kó wòlíì jíkà wòlíì wòlíì dáhùn wòlíì jíkà wòlíì wòlíì ọmọ wòlíì wòlíì ọmọ wòlíì gbogbo ẹni sàlàtì ọlọ́mọdé parun bí ẹni tẹ ní aṣọ yìí ọmọ tẹ bí ilé sàlàtì tí ó bọ̀ lájẹ ọlọ́mọdé bí lẹ́yìn àti ní bàbá tèmi náà àti ń ṣe amínà jìnnà lé àdúgbò fọlọ́ ọmọ wa Mẹ́kà àbí Mẹ́kà láfíà dáfíà Mẹ́kà ọlọ́run tó bá lùbáríkà ààrẹ ṣe amínà ni ọlọ́run bá sílẹ̀ ọmọ ìdúró àlùbáàrí sí ìbejì ọkùnrin bọ̀ ààrẹ ṣe amínà ẹ jókòó nígbà tí mo kọ́ bí obìnrin wọn lọ́lẹ̀ ni mí àwọn bàbá wọn àṣẹ ń lé mi lóró ni lẹ́yìn obìnrin mo wá bí ọkùnrin mẹ́sàn-án títí bí obìnrin bá wọ́n bá sún ẹ̀yà lómi àwọn abẹ́mi kí n tó yọ̀ǹda fún ọ bí mo ṣe bí ọmọ tó pọ̀ tó mo ṣe bí obìnrin mẹ́ta ni ìkẹta ojú kékeré tó ṣẹ̀ṣẹ̀ rìn báyìí lọ mo tún ṣe ìyẹn jù kan ní ìsìn ní ọjọ́ tá a máa èmi náà ń wí ẹ̀kan náà dàgbà mọ́ níta lẹ́ pa tí àkàn bá dàgbà tẹ sẹ́rà náà rò pé òun máa tọ́jú wa lọ́jọ́ alẹ́ wọ́n máa fà wá lápá fà wá lẹ́sẹ̀ àbẹ́ bá ti dúró àbẹ́ ti dúró ẹ má yẹjú ẹ lọ màdìbò ẹ bá ń tẹ́mọ̀ ilẹ̀ lò dágbọ́ sẹ́fù ẹbí ọmọ lórí 50 ilé nù rẹ̀ gẹ́gẹ́ ọ̀fun ká kó bẹ̀ àbí mùsùlùmí ọmọ ẹgbẹ́ lé ni èèyàn ní máa fi lọ dọ́kítọ̀ ẹ má ba akadẹ́mìkì débi ọmọ ìpìlẹ̀ yẹn àmọ́ sọ fún dọ́kítọ̀ Kamal oníwèé wa ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kọjú òkè mọ́mọ́ ìjọbọ̀dá ayé tó wà bẹ́ẹ̀ ọ̀ndà ọ̀nẹ́ni lẹ́yìn bá lọ́rẹ́ rìn èmi rẹ̀ ń jà àdúgbò fọlọ́ alhamdulillah bàbá wa sẹ́fúnlẹ̀ kàdírì mo ti ń da ayé rúra tú lónìí bẹ́ẹ̀ bá lóun tù sí ọlọ́run yóò pẹ̀ràn àbánújẹ́ ń bẹ̀ tọ́lọ̀ bá ti ṣe ó ṣe nìyẹn ohun tí ó bá sì fi hàn ẹ́ kò fi hàn ẹ́ nù ohun tí ó fi hàn kò ní kó bàbá rẹ̀ ọlọ́gbàdúrà wa o ọmọ ọlọ́dún lánàbáríkà bàbá àti màmá ìsàlẹ̀ fún àlùbáríkà wọn àwọn tí a ṣe iye fún àlùbáríṣì tó fi yíyan tó báyìí ọlọ́dún oyè àwa náà bisimilayi kò lè wọ lọ. bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. amirul kul ẹ pẹ fún wa tani ń kọdínéètì wa. àwọn bàbá ìmáàmù Sàlátì wọ́n ní làkàdíjà kùlílà fífún bàbá ìmáàmù Ọ̀fà wọ́n lẹ́bi gbogbo àlàáfíà àwọn ọba sàlékún rẹ̀ fún yín làkàdíjà kùrọ̀ sóòlù bàbá àfúnṣekún àṣìṣùn àlẹ́yìn àlẹ́tò àrùsùn àlẹ́kùn bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ òfin wọ̀nyí fáyì tọrọ lọ́wọ́ fún àṣìṣe àlọ́ لا إله إلا هو عليه توكلت يا رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإله في قريش إله في